Africa Content TV. Omi sọ́tún tó tún bẹ̀rẹ̀ àbẹ́jà máa sọ ọlọ́pẹ́ pé ìlú péjú tẹ̀lé ìrìn máa sọ ara wọn ṣe. Ìjà ọ̀sọ̀ ìwà ẹ̀rẹ̀ agbọ́nrọ́gbọ́n. Ṣé Pasuma ẹ̀gbọ́? Alájọ́ ọjọ́ ìrìnà ni o. Pasuma gbẹ́gbẹ́ Pasuma yá. Timo, they must be Chicago. That's right. Tell me about that people. You be the one who. Here the hundred in your body for. What about Zogida? What did you? What did you? Ojoojúmọ́ la ké fáǹsì àwọn tuntun tó wà pọ̀ pọ̀ onílé ojoojúmọ́ àgbé fáǹsì ẹ̀. Ìlú gbọ́dọ̀ lórí ìrìnàbà gbára wọn sí. Àdúgbò tí wọ́n lé lẹ́yìn òyìn òun náà ká dá nílé ká sára ní ìta bàtà. Nígbà sẹ́yìn ní wọn lọ wọ́n bá dá nílé yẹrẹ burúkú jù. Wọ́n bá dá nílé láàbá kàmá sójú wa. Tó bá kú ní ẹ̀ka àtàrà bí. Yẹnu tààrà. Wọ́n bá padà wá ní láàbá kàmá sójú wọn tẹ́wọ́. Wọ́n dà ká dá nílé láàbá kàmá sójú wa. Onígbà bá dá nílé. Nígbà bá ṣe bí ẹni ṣe bá kọ̀ fún ìlà àbága àbàzọ́ ilé làtọ̀. Ilé làtọ̀ sí ní ògbó fún ìlà àbága àbàzọ́ gẹ́gẹ́ bọ́ ṣe. Lẹ́yìn tí wọ́n ní ìlú péjú, ẹ̀yìn lọ ní wọ́n pè wà tó. Wọ́n ti wá pè wà tó. Ẹ̀yìn tí àwọn ìlú péjú, ẹ̀yìn lè jà fún apẹ̀rẹ̀. Olóyè tí wọ́n lè fẹ́ lára bàtà bá ṣe wọ́n pé wá ẹni kò pè é máa fà á. Àti wá pé é máa ṣe. Wọ́n ní máa ṣe pẹ́ l'Amẹ́ríkà máa ní. Ẹlẹ́ẹ̀máa dúró láàbàtà àlàbí oko dárí dé. Gbogbo ìpàṣẹ bá dé láàbàtà máa ṣe ẹsẹ̀ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀máa dúró pọ̀ gbàgbọ́ máa ṣe ìjòkó yìí tí ní máa tún. Wọ́n ní wọ́n pè é máa tó. Wọ́n ti wá pè é máa tó. Ẹni tó lọ òbí. Ẹni tó lọ òbí bẹ́ẹ̀. Ìbálò sí ìfúra àmọ́ àmúmọ́ lé. What is
Ìlú gbẹ́jú bẹ nínú òkè tí wọ́n lọ jẹ́ mọ́ta. Ìlú gbẹ́jú mú sí abẹ́rẹ́ láti kó ọ̀rọ̀ pípẹ́. Owó jẹ́ ọ̀rẹ́. Ìlú gbẹ́jú bẹ nínú àgbà ọ̀rọ̀ sí. Àwọn ọ̀rọ̀ àgbà mi ìyá ni wọ́n ti fẹ́ yí bá. Olè gbọ́dọ̀ yẹ ẹgbẹ́ àjọ àjọ. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ka àjọ. Ẹgbẹ́ nínú àdúgbò tí wọ́n rẹ̀ àwọn lẹ́yìn. Àwọn lẹ́yìn o. Àwọn lẹ́yìn o. Lọ́dọ̀ sọ àwọn àwọn ọ̀rọ̀. Ọ̀rọ̀ aláwọ̀ ní ayé ni ó fẹ́ wọ́n rẹ̀ mú mi sí. Ọ̀rọ̀ mú mi sí. Bàbá yẹn ó fẹ́ ìlànà sí lórí. Bàbá yẹn tí ó fẹ́ owó àlè lórí. Bàbá yẹn fẹ́ wọ́n rí bàbá rẹ̀ ìgbàlẹ̀. Thank you.